tí a bá sọ pé àwọn ẹlẹ́bọ àwọn ni wọ́n dẹ́mi èèyàn légbodò pé gbogbo nǹkan ẹbọ ìdọ̀tí ni ìran ẹlẹ́bọ ìbọ̀rìṣà àwọn ni wọ́n máa ń pa àyàn bọ̀rìṣà. Ọ̀pọ̀lọpọ̀ mọ̀ pé bóyá kí ni ọkùnrin sọ àbí nǹkan kan mo fẹ́ gbé yín débì kan mo dé àwọn àyè kan tẹ́ pé ara àwọn àpẹẹrẹ kan ń bẹ mo sì fẹ́ ká jọ wo ìyàtọ̀ tó wà láàrin aburú tí ń bẹ nídìí ẹbọ àti dáadáa tí ń bẹ ní mọ́sálásí tí mùsùlùmí ti máa ń jọ́sìn fọ́lọ́run. Sẹ́rí mo fẹ́ kẹ́ ẹ wo àwòrán kan, sẹ́rí àwòrán tí mo fi hàn yín yìí, àwòrán yìí ẹ̀nà ẹ̀ wo bí nìsín mọ́sálásí lẹ̀ ń wo yìí, mọ́sálásí ni kí ni yóò jìnnà síra wọn tí mo fi hàn yín yìí o, kí ni yóò jìnnà síra wọn o, mọ́sálásí lẹ̀ ń wo yìí o, ẹ wo fídíò ẹ wo kí fídíò kékeré yẹn mọ́sálásí lélẹ̀ tẹ́ wá bí tẹ́ ń wò lọ́ọ̀kan wọn ibi àwòrán yìí ibẹ̀ wọ́n máa ń ṣe bí ìgbà tí wọ́n ń bọ òòṣà kan bẹ́ẹ̀. Nǹkan tí wọ́n fẹ́ kẹ́ ẹ wò gan ni ẹ wo kí ni àmì tí wọ́n ṣe sí ara ìgànná ibi ọ̀dọ̀ àwọn ẹlẹ́bọ ẹ wo ọ̀kan ní ara ìgànná ẹ rí i pé wọ́n ṣe kíní kan síbẹ̀ bí ìgbà tí danger tábà dé tábà ẹgbẹ́ tí níbi tábà kọjá ní power line rí power line tó mọ́ táwọn tó mọ́ tí tó jẹ́ kíní yẹn tẹ́ bá dé bẹ́ẹ̀ ni wọ́n ṣe kíní ìtumọ̀ danger tí wọ́n yà síbẹ̀ wọn gbogbo aláàpẹ tí wọ́n ti ya danger sí ìyẹn ni pé nǹkan tó lè ṣe kíní o tó lè kó ìpalára bá ẹ̀mí àbí tó lè mú ẹ̀mí èèyàn lọ nítumọ̀ rẹ̀. Mọ́sálásí láti ń wò ní ìsìn ìrùpẹ́ dé mọ́sálásí kan tẹ́ kí wọ́n kọ kí wọ́n ya tó jẹmọ́ bí nǹkan tó lè dẹ́mi ẹ̀rí gbà bẹ́ẹ̀ kẹ́ wá wà lẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí kẹ́rù ọmọ ọba yẹn ẹgbẹ́ ilé òòṣà náà lẹ́ẹ̀mọ́ kọjá lọ bí kò rí yẹn ó dìde jẹyìn bí kẹ́rù ọmọ ọba yẹn pé àbí aburú kan ṣẹlẹ̀ sí yẹn àbí aburú kan ṣẹlẹ̀ sí yẹn látàrí pé kíni látàrí pé nǹkan aburú ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. èyí tí wọ́n á tẹ̀lé máa fẹ́ kẹ́ ẹ mọ̀ ni pé gbogbo tó jẹ mọ́ ìran ibi ilé òòṣà láyé tí wọ́n ti mọ́ bọ òòṣà láyé bọ́ fọlọ́ ń bura bí kẹ́ ẹ mọ rí èsì kan rí bí kẹ́ ẹ mọ rí nǹkan ìdọ̀tí gbogbo nǹkan tẹ́mi kọ́ pátá kódà tẹ́ bá jókòó lẹ́gbẹ̀ẹ́ bá dúró lẹ́gbẹ̀ẹ́ gan ẹ̀ ní lè kí oúnjẹ bọ ẹnu tẹ́ bá sì wo agbègbè tí mọ́sálásí máa ń wà ìmọ́tótó wà ń bẹ ẹ gbọ́ gbóhùn tọ̀gbọ́n kódà nínú òfin nínú ṣẹ̀ríà Islam Ànábì sallallahu alaihi wasallam jẹ́ kó yà pé a gbọ́dọ̀ jẹ àlùbọ́sà ayù a gbọ́dọ̀ jẹ tá a bá ń lọ sí mọ́sálásí torí pé òórùn rẹ̀ ó lè máa kó ìpalára bá àwọn tí wọ́n ń kírun ká sì máa bu lọ́fíńdà tùràrí dúndùn ká máa bù sínú mọ́sálásí sọ àtọ́ka yóò fà sí. ẹ dákun ilé òòṣà wo lẹ́wà lọ́dẹ́ ti gbóòórùn kan dúndùn àfi bí òórùn ẹ̀jẹ̀ àfi bí àwọn kan tẹ́ pé ó lè kó ìrabá ọkàn yẹn. gbogbo ọmọ Yorùbá tó fẹ́ ká fà wọn ni pé àwọn wèrè kan tí wọ́n kóra wọn jọ sí TikTok bí àwọn wèrè kan tí wọ́n kóra wọn jọ bẹ́ẹ̀ àwọn náà kóra wọn jọ bẹ́ẹ̀ o àwọn ará àwọn àfáàtàn náà gọ̀ tí wọ́n bọ̀ sáàrin wọn tí wọ́n láwọn fẹ́ lọ dìfẹ́ǹdì kílẹ̀ fẹ́ wá lọ sọ́dọ̀ wọn ẹ ní láti lọ sọ́dọ̀ wọn kí wọ́n kàn gbé ibi tí wọ́n ti ń jọ́sìn wọn ó gbé fún gbogbo ayé kí gbogbo ayé orí kí wọ́n gbé ti mùsùlùmí náà jáde kí gbogbo ayé orí. gbogbo ọmọ Yorùbá ọ̀rọ̀ tó kù tí màá sọ lórí ọ̀rọ̀ yìí mo sì máa gbé ní dáhùn ibì kan lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ṣùgbọ́n kí èsì ariwo kì í ṣèjà mo tún padà bọ̀ tó dàbí.